good mentality. Good mentality international online radio TV. Ìwọ ni bàbá gbogbo wọn. Káìkáì má gbé kúrò níbẹ̀. Lẹ́kọ̀ọ́ yìí jẹ́ gbígbé kalẹ̀ látọwọ́ AMPPCOME presenter tó jẹ́ West Africa coordinator àti lábẹ́ aláṣẹ bàbá wa general president ambassador Abidakun Mayowa aka Dr. Mayor TV pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ bàbá wa honourable comrade Abbas Muyiwa international PRO AMPPCOME tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí Truth Arena TV pẹ̀lú bàbá wa comrade Ayanleye Waliu Adébáyọ̀ aka Bayo Black global training director tí wọ́n jẹ́ CEO Odùduwà TV pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ West Africa coordinator Fagbon AMPPCOME presenter. Ẹ wá gbọ́ fún àlàyé kan tàbí òmíràn ẹ lè pe West Africa coordinator AMPPCOME presenter sórí nọ́mbà yìí +229 01 51 70 3400 +229 01 51 70 3400. Ẹ tètè wá forúkọ yín sílẹ̀ ó ń tán lọ ẹ gbà bẹ́ẹ̀.